Olóyè àgbà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Mogaji Joseph Tegbe ti rọ àwọn ọ̀dọ́ yíká ìpínlẹ̀ yìí láti ṣiṣẹ́ fún dídápadà Gómìnà Seyi Makinde gẹ́gẹ́ bí gómìnà kí èrè jẹ ìjọba tiwantiwa kó lè bá a kárí ilé. Mogaji Tegbe tí í ṣe olùdíje fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìdìbò eléyìí tó wáyé láìpẹ́ yìí ló léwájú àwọn ikọ̀ ọ̀dọ́ kan lọ sí ọ́fíìsì igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, amòfin Báyọ̀ Lawal, eléyìí tó gbà wọ́n lálejò ní orúkọ gómìnà. Nínú ọ̀rọ̀ rẹ̀, Mogaji Tegbe dúpẹ́ lọ́wọ́ igbákejì gómìnà fún fífi àkókò sílẹ̀ láti ní ìfojúkojú pẹ̀lú àwọn ọ̀dọ́ náà, pẹ̀lú àlàyé pé ìpàdé ọ̀hún ni wọ́n fẹ́ fi tẹnumọ́ ìfarajìn wọn fún gómìnà Seyi Makinde, pàápàá tó ń kojú àwọn ìṣòro tó ń bá ikọ̀ àwọn ọ̀dọ́ fínra. Mogaji Tegbe tó gbóṣùbà fún àwọn ọ̀dọ́ fún ìdúróṣinṣin wọn, eléyìí tí wọn ò jẹ́ kí tọ́rọ́kọ́bọ̀ kó jọ wọ́n lójú látọ̀dọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tán fẹ́ fi búrẹ́dì kó wọn lómi ọbẹ̀, pẹ̀lú níní ìgbàgbọ́ nínú gómìnà Seyi Makinde gẹ́gẹ́ bí eléyìí tó dára jù fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Mogaji Tegbe mọrírì ẹ̀mí akin eléyìí tí àwọn ọ̀dọ́ náà ní pẹ̀lú kíkóra wọn níjàánu. Ó wá fìdánilójú múlẹ̀ fún wọn pé ìpàdé eléyìí tó wáyé pẹ̀lú igbákejì gómìnà náà ni yóò dàbí ẹni pé gómìnà gangan ni wọ́n fojú rinjú pẹ̀lú ìdánilójú pé gómìnà ni yóò wá àyè láti ní ìfojúkojú pẹ̀lú wọn lẹ́yìn tí ó bá jáwé olúborí tán nínú ètò ìdìbò gómìnà tí ó wáyé lọ́jọ́ àbámẹ́ta Sátidé. Àpapọ̀ àwọn ọ̀dọ́ ọ̀hún eléyìí tí wọ́n jẹ́ nígunnígun ni wọ́n rọ ìṣàkóso gómìnà Makinde láti gbájúmọ́ ìdàgbàsókè àwọn ọ̀dọ́, pàápàá lásìkò ìṣàkóso omi tuntun 2.0 eléyìí tí wọ́n fojú sọ́nà fún kí wọ́n pèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu àti mímọ ṣèdámọ̀ akitiyan àwọn ọ̀dọ́ láti lè jẹ́ kí ìṣàkóso gómìnà Makinde kó jẹ́ eléyìí tí yóò dára jùlọ. Nígbà tó wá ń kí àwọn ọ̀dọ́ náà káàbọ̀, igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, amòfin Abdulrahman Adébáyọ̀ Lawal sọ di mímọ̀ pé àwọn ọ̀dọ́ ni wọ́n jẹ́ igun pàtàkì nínú ìṣàkóso gómìnà Makinde, pẹ̀lú àlàyé pé ọpọlọ pípé wọn àti agbára wọn ló ṣe kókó sí ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́. Amòfin Báyọ̀ Lawal wá sọ di mímọ̀ pé tí a bá gbé ìgbé ayé fún àwọn ọ̀dọ́, ó dáa ta la fẹ́ gbé ìgbé ayé ọ̀hún fún, pẹ̀lú àlàyé pé gómìnà Makinde eléyìí tó ní ẹ̀mí ọrẹ ló fi yan ọ̀dọ́langba Victor Ọlọ́jẹ̀dẹ́ gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn ọ̀dọ́ míì tí gómìnà yàn sípò, eléyìí tí ó sì jẹ́ pé gómìnà Makinde nígbàgbọ́ púpọ̀ nínú agbára àti ọpọlọ pípé àwọn ọ̀dọ́ ni. Ní ìparí, ó rọ̀ wọ́n láti máa tẹ̀síwájú ṣe àtìlẹ́yìn fún ìṣàkóso gómìnà Seyi Makinde, pẹ̀lú àlàyé wípé èyí ni yóò ṣàǹfààní fún àwọn ọ̀dọ́ ọ̀hún eléyìí tí wọ́n fi ìdùnnú wọn hàn lórí bí wọ́n ti ṣe gbà wọ́n àti ìdásí Mogaji Tegbe tó fi mọ́ gbígbà wọ́n wọlé láti ọwọ́ igbákejì gómìnà ìpínlẹ̀ yìí, ni wọ́n ṣèlérí wípé àwọn ṣetán láti fi ọ̀rọ̀ náà tó àwọn akẹgbẹ́ àwọn tó kù létí lórí àbálọbábọ̀ ìpàdé eléyìí tí wọ́n ní náà, pẹ̀lú àlàyé pé bí ó bá fi di ọjọ́ àbámẹ́ta Sátidé, àtìlẹ́yìn tó gbọgbọ́n làwọn ó ṣe fún ìṣàkóso gómìnà Seyi Makinde láti lè jẹ́ kí ó padà gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́.